ẹni tó bá fi ẹ̀sìn Islam múlẹ̀ according to Sharia kí ni ìdájọ́ ẹ̀? kó máa lọ yóò pàdé Ọlọ́run ọba rẹ̀ ibi tó bá fi sí yóò bá bẹ́ẹ̀. pé kò yé nǹkan tẹ̀ sọ òye mi o, kí ni ìdájọ́ ẹ̀? kú ni ó máa lọ pàdé àlá ẹgbẹ́ ok ẹ sọ dáadáa náà. ara ẹ má tí ọ̀rọ̀ sí mi lẹ́nu. Sheikh mo ní wípé ẹ máa gbọ́ ṣé ń gbọ́. à ń gbọ́ but ẹ̀yin lẹ́bi ní ẹni kí ni ìdájọ́ rẹ̀. kò sí nǹkan tí n fẹ́ fi rọ́ sí ṣé ẹ̀wọ̀n pẹ́yìn náà ẹ̀ kó rọ́jọ́ bíbí àbẹ́jà ìrọ́lẹ̀ ń tà ní. àwa ń parọ́ bí o ètò ẹ̀mí ní kẹsùn òdodo nítorí ẹ̀ náà. kí ni ìdájọ́ ẹ̀? ẹni tó bá fi Islam múlẹ̀ tó lóun ò ṣe mọ́ ẹ bá a sọ̀tá níbà sọ̀tá wípé ó ti kúrò lára yín ó sì kórìíra yín máa tẹ̀ ń ṣe kò sí ní tó jẹ́ pé kíyàn pẹ̀ nìkan kíyàn kò sí nǹkan kan bí gbogbo wọn kò sí nǹkan kan bẹ́ẹ̀ gbogbo àyà tó bá fẹ́ mú wá. sọ nǹkan tá a sọ yẹn wípé irọ́ la fi pa ẹ̀mí. ẹ fi parọ́ wípé bóyá kẹ́nìkan pẹ̀ nìkan tó bá lóun ò ṣe Islam. Arabic kọ 89 yẹn síbẹ̀ kan kà ó yẹ ẹ̀ka àwọn yẹn ẹ̀ka àyà kẹtù fún wa. ntẹ fẹ́ mú jáde nínú àyà iṣẹ́ ń gbọ́. àní kẹka àyà ẹ tí ìka àyà ẹ. ẹ máa gbọ́ ṣé ń gbọ́. kí ló fẹ́ mú nǹkan jáde ẹ̀ka náà sọ. ẹ̀ka àyà kẹtù àyà ẹni. ntẹ fẹ́ mú bẹ́ẹ̀ náà ní iṣẹ́ ń gbọ́. fàlà tàtàkìtò àwòlíyá ṣé ń gbọ́ mi báyìí. à ń gbọ́ yín. nífẹ̀ẹ́ ní tó bá yé èèyàn tó yé ní tó bá yé èèyàn tó sì máa yí pé ibi tó ń lọ mo ṣe máa jẹ́rìí prógàmù. ọ̀ká kẹ̀lẹ̀ ti fún wa ẹ fi ibi tá à ń lọ́lẹ̀. tí n bá kà nísìn tí n fẹ́ ṣàlàyé ẹ sọ pé kí n máa tú àyà lọ kíkà máa tú lọ bẹ́ẹ̀ wọ́n sọ pé kíní kan ní ṣẹ́ríù nínú tẹ̀fsíìrì tó yé kò sí gbogbo ohun tí wọ́n mú wá tí ò ní àlàyé. ẹni sùúrù ẹ kọ́kọ́ tu náà ẹ fi wá sílẹ̀ tẹ́ bá ti tu ẹ kà á kẹ̀dẹ̀ tu ẹ fi wá sílẹ̀ àfa ẹ̀yin lẹ́yìn kan ṣe àfàǹsẹ́ ní ẹ̀gbọ́n òjò báyìí ẹ kà á kẹ̀tu. à ń gbọ́ yín àfa. ṣé ń gbọ́ báyìí. à ń gbọ́ yín. wadu law takfuruna. à ń gbọ́ sàáyé nìṣó. kama kafaru fatakuna sawaha fala tattakhidu minhum awliya'a hatta yu'ajiruna fi sabilillah fa in tawallaw faquduhum waqtuluhum haythu wajadtumuh wala tattakhidu minhum waliyan wala nasira. ó yẹ tu. dédé ibi tẹ́ fẹ́ ló ń bẹ̀ ní ẹjí ń sọ. ẹ tú ògbẹ̀dà tó kéde lẹ̀. ẹ máa gbọ́ ṣé ń gbọ́ kò sí nǹkan kan tí ẹ fẹ́ sọ pé kí n tún nu Al-Qur'an tí ò yé mi ẹ má bínú àmọ́ dédé tẹ́yìn fẹ́ ló ń bẹ̀ dédé tí mo fẹ́ kí àjọgbọ́ yìí ni pé ibi tẹ́ ń lọ mo mọ̀ mo sì fẹ́ kẹ́ ẹ gbọ́ mi yé ṣé ń gbọ́. gbọ́ nǹkan tẹ́ ká àfa ẹni sùúrù àfa ẹ̀ máa gbọ́ àwọn kan wà ń bíbá wọn tí ì gbọ́ nǹkan tẹ́ máa gbọ́ ẹ má bẹ̀ fọ́ọ̀sì yín náà nǹkan tẹ́ ká ṣẹ́ wà ní tu ni. ẹ máa ṣe ẹni tí wọ́n ní kò ń ṣàfà bí akáàdì ní ẹ̀ka tẹ́ni ẹ̀ tu káwá mọ ẹni tó jáfa náà méjì sí. ẹ máa gbọ́ àwọ̀ iṣẹ́ ń gbọ́ kò ń ṣe ṣé bíbá ilẹ̀ ti fẹ́ dá àfa mọ̀ ni nígbà yẹn kọ́ lẹ ti fẹ́ dá àfa mọ̀ àbí bóyá kinní kan ò ṣe kinní kan ìkan tí èmi fẹ́ sóyé dédé ibi tí ẹ lò ń bẹ̀ ṣẹ́ ń gbọ́ ètò ló hàn náà lẹ fẹ́ lò mẹ́ kò sí kan tẹ́ fẹ́ lò ń bẹ̀ ju pé bóyá ètò ló hàn lọ kọ̀dẹ̀ ibi tẹ́ ẹ̀ ń tu sí yẹ ìtukùtù lẹ̀ ń tu wàláhì láàbìn. ẹ tù náà. so àbí ibi tẹ́ ẹ̀ lọ́kọ́ nìyẹn. kí ló tẹ̀yìn rí pèsè simple thing ẹ ti kà nǹkan kẹ́ ẹ dẹ̀ tú nǹkan tẹ́ ẹ kà tó ti kà gbọ́ ẹ tù náà ẹ má waste time. àwé dédé tí èmi fẹ́ kó yé yín ni pé ṣé ń gbọ́ sà. hello. à ń gbọ́ yín.
wadu law takfuruna. Ṣé ń gbọ́ mi? À ń gbọ́ sà. Law takfuruna. Tẹ́ ẹ bá lọ wo dédé tí ó wà nínú tẹ̀síìrì ṣé ń gbọ́ lẹ́kọ̀ọ́kọ́ tú kẹ́ tó tú wádù yẹn. Ṣé ká gbé tàfsírì jáde? Ẹ lè gbé ẹ jáde. lè gbé nǹkan MS wọn ò tí ì tú nǹkan tí Kó wọ́n gbé kà jáde kó. no MS ẹ jẹ́ kí wọ́n tú nǹkan yìí náà tẹ́ tó gbé tẹ̀ ẹ tú Ẹ nǹkan lè tẹ́ kàn kà máa. Ẹ so tú ẹ náà. jẹ́ ká ṣe bá MS ẹ pé àfa àtẹ̀blíkì yẹn tí wọ́n bá lè ka kíní kan bá wa tú tó bá ti tú tán àwa lọ gbé tẹ̀sí jáde fún wọn so torí bàtà wọlé ń sìn wọn kọ́ bu ẹnu àtẹ́ lu àfa àtẹ̀blíkì yẹn pé kò ń ṣe àfa Ní máa gbọ́ nísìnyí ẹ̀yin wá kà nǹkan yẹn lè olówó tú Èkó. Ẹ fẹ́ sọ pé mi ì mọ́ tú àbí ń tẹ́ fẹ́ sọ. Àtú pé mo tú ẹ ò tú náà. Kò ń ṣe ṣé ń gbọ́ gbogbo ẹni tó bá wà ní wọ́n tú program yóò mọ̀. fátùlù nìkan ni wọ́n mọ̀ MS wọn ò mọ̀ gbogbo nǹkan tó kà yẹn wọn ò mọ̀ Ó ti dáa mo ti gbọ́. MS ṣé ń gbọ́ yín báyìí. A kún gbọ́ yín, ẹ̀yin lẹ Hello? dá wa ló. À ń gbọ́ yín náà. Wadu law takfuruna. Law takfuruna tí wọ́n bá sọ wípé àwọn ò ṣe tẹ̀ ń ṣe mọ́ ṣé ń gbọ́ wadu. Ẹ̀yin náà ṣé ń gbọ́ ẹ má ṣe bí ẹni wípé wọ́n wà pẹ̀lú yín wadu ṣé ń gbọ́ ìtumọ̀ tó sì pọ̀ o àmọ́ law takfuruna ẹ̀ ní kí wá sí bíbí àlàyé mo fẹ́ ṣe fún yín law takfuruna tábà láwọn ò ṣe ti yín mọ́ MS wọ́n ní wọn ò lè tú kíní ẹ̀wọ̀n ẹ jẹ́ ká pe Mr. Adesina Mr. Adesina ṣe wà ń bẹ̀ No, ẹ̀yà àfà nǹkan wà sáré. wọn ò tú láti ilẹ̀ MS ibi yẹn ló ń tú wọn ò tú Ọlámídé ẹ kí o ò tú láti ilẹ̀ báwo o ò lè tú láti ilẹ̀ tẹ́ bá fẹ́ kó yé yín. no nǹkan tẹ ká ẹ máa gbọ́ gbogbo èèyàn MS ẹ jẹ́ kó yé ogbon wọn tó ń wò wá náà ẹ ká Quran ẹ wàá tú kò lọ bẹ́ẹ̀ náà Mr. Adesina tẹ́ bá wà ń bẹ ẹ ṣí